mo ṣe ètò kan ní àná, mo yán àwọn ọ̀rọ̀ yẹn ní orí ètò yẹn mo yán àwọn ọ̀rọ̀ yẹn ní orí ètò yẹn mo sọ lórí ètò náà, mo ní gbogbo ẹ̀yin èèyàn wa tí Fúlàní ń wọlé tí wọ́n ń pa àwọn èèyàn tí ẹ dẹ̀ torí bẹ́ẹ̀ tí ẹ ń fi ìlú sílẹ̀. Mo ní kì í ṣe ohun tó kàn, òun là ń ṣe, kì í ṣe ohun tó kàn rárá, òun là ń ṣe. Mo wá jẹ́ kó yé wa lánàá wípé lágbára Elédùà lénìí o, a máa ṣe ètò yẹn, a dẹ̀ máa fi àwọn fídíò kọ̀ọ̀kan a máa fi gbé lẹ́yìn. Now, kí nìdí tí mo fi sọ wípé ẹ̀yin èèyàn wa tí ẹ ń fi ìlú sílẹ̀ pé kì í ṣe ohun tó kàn ni pé kí ẹ fi ìlú yín tàbí abúlé yín kẹ́ fi ilẹ̀ fún Fúlàní. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí. Brọ́dà mi kan ní orí ìkànnì wa tí a jọ wà. Brọ́dà mi yẹn sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi lénìí. Ó ní bàbá àròlé, ó ní Kwara State lénìí o, ó ní wọ́n pe ìpè àdúrà bíi conference. Ó ní wọ́n bígbà tó pé ìyá wọ́n ṣáà, ó ní wọ́n pe ọ̀pọ̀ àwọn aládùúrà káàkiri ilẹ̀ kóòtù òjìrè pé wọ́n pè wá láti gbàdúrà fún ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara. So a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ organize program yìí, tẹ́ gbé program yìí kalẹ̀ pé kí wọ́n gba àdúrà fún bàbá wa yẹn tí ẹ ó show mi ní fídíò tí ibi tí wọ́n ti pe ìpàdé àdúrà yẹn. Bàbá yẹn akọni ọkùnrin náà ni mo máa ń pe bàbá yẹn torí pé a jọ wà nínú ìjàngbara ni. So fídíò yẹn ni mo kàn máa fún yín, fídíò yẹn ni màá kàn fẹ́ kẹ́ wò mí dẹ̀ ní play voice ẹ̀ jáde torí pé níbi tá a dé dúró ń sìn a gbọ́dọ̀ máa make sure wípé a ti mọ̀ pé ọ̀tá ń bẹ ṣùgbọ́n bó ti wù kó rí àwa náà la máa borí yín lágbára Elédùmarè. Gbogbo yín ọ̀kọ̀ọ̀kan lọmọ wọ̀ yọ, gbogbo yín máa yọ dànù ní ẹ̀yìn ọ̀tá wa tó jẹ́ wípé àbọ̀dè lẹ wá gbà tì wá, tẹ́ ẹ ń wò pé kì í ṣe pé ìlọsíwájú lẹ bá wá, tó yẹ pé bẹ́ẹ̀ ṣe máa dojú nǹkan tá à ń ṣe yẹn bolẹ̀, òun ni iṣẹ́ tiyín tí ẹ fẹ́ kó ṣeé ṣe torí oúnjẹ ìjẹkújẹ tí ẹ ń jẹ. Ibẹ̀ yẹn leléyìí, mi mọ̀ bóyá ẹ ti rí bẹ́ẹ̀, ibẹ̀ leléyìí. So wọ́n pe ìpàdé àdúrà ní Kwara State, so ibẹ̀ leléyìí. Bàbá yẹn lọ ọbẹ̀, ó lọ ọbẹ̀ láti ìgbà tó ṣẹ̀ ń débẹ̀ lélẹ̀ táwọn èèyàn ò tí ì dé, tó ṣẹ̀ ń débẹ̀ lélẹ̀ táwọn èèyàn ò tí ì dé. So àwọn nìyẹn. So ẹ jẹ́ n play ẹ̀ kí n kọ̀ pọ́ọ̀sì ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Now, kí nìdí tí mo fi show fídíò tí mo show yìí? Ó fi hàn wípé ẹ̀yin èèyàn wa ọmọ kóòtù òjìrè, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara, because kì í ṣe Kwara nìkan ni wọ́n ti pe ìpè àdúrà yìí, gbogbo ọmọ Oòduà ni wọ́n pè tí wọ́n invite. Tó bá ṣáà ti mọ̀ pé ó jáládùúrà, ìbàjẹ́ mùsùlùmí, ìbàjẹ́ kìrìsìtẹ́nì, everybody náà invite wá síbẹ̀ yẹn. Now a rí nírí pé àwọn tó organize program yìí wọ́n rí pé inú wọn ò dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State ni wọ́n fi pe ìpè àdúrà yẹn. Kí n tó lọ nínú program tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, kí n tó fún yín ní àwọn ọ̀rọ̀ lórí bí ẹ ṣe ń sáfìlú lẹ̀, ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ lórí eléyìí. Ṣé rí ìpè ẹ̀yin tẹ́ ẹ organize program yìí, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ó fi hàn wá wípé inú yín ò dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State nìyẹn. Ẹ wá wò pé kẹ́ ẹ parapọ̀ kẹ́ ké sí Àláù, kẹ́ ẹ parapọ̀ kẹ́ ké sí Jésù Kristi, kẹ́ ẹ parapọ̀ kẹ́ ké sí àwọn onílẹ̀ lórí ọ̀rọ̀ tó lọ ní Kwara State. Eléyìí tó jẹ́ pé ó dáa bẹ́ẹ̀ torí pé Olódùmarè sọ wípé bí ò bá ṣe wípé òun kọ́ ilé náà tán pé olùkọ́ ń ṣe lásán ni. Náà ẹ ti gbàdúrà ṣùgbọ́n ẹ nílò láti fi action sí. Mo ní kí n sọ lé, ẹ ti gbàdúrà báyìí ṣùgbọ́n Olúwa ń retí pé kẹ́yìn bá gbé ìgbésẹ̀ ló kù sí. Lẹ́yìn àdúrà ó kù ìgbésẹ̀.
ìwọ tó ń wáṣẹ́ tó ń gbàdúrà sọ́lọ̀ pé kó pèsè iṣẹ́ fún ẹ tó kúrò nù yàrá ẹ, ọ̀nà wo ló fẹ́ gbà ríṣẹ́? ṣèbí ibi tó ti máa gbé CV káàkiri ọ́fíìsì káàkiri náà ti máa wò pókè o kí ló qualify fún, o qualify fún ilé òyà máa bọ̀ wá máa ṣe. So ìyẹn ló kù fún ẹ̀yin tí ẹ organize ìpàdé àdúrà yìí, because tẹ́ bá wo Israel ẹ rí i pé kì í ṣe bíbélì ní Israel náà síta pẹ̀lú àwọn Hamas àtàwọn tó ń bá jà gbogbo tí wọ́n ju àdó olóró sí, ẹ rí i pé ìjà weapon ni wọ́n lò. Tẹ́ bá dẹ̀ wọnú bíbélì náà, nínú bíbélì gan ní ayé àtijọ́ tí ò tẹ̀ tí sí ìbọn tí ò tí anything, ẹ rí i pé ọ̀kọ̀ àti òkò òun ni Dáfídì àti Gòláyátì fi kojú ara wọn. Gòláyátì gbé ọ̀kọ̀ wá, Dáfídì lòun wá pẹ̀lú orúkọ Olúwa, kò ṣe pé orúkọ Olúwa nìkan ló lò, kò yẹ pé mo wá lúpa torúkọ Olúwa, lòun wá lúpa Olúwa, ó dẹ̀ mú kinní lọ́wọ́, ó mú òkò ràgàǹdẹ̀ lọ́wọ́, ó gbé òkò ràgàǹjì, ó gbé sínú rọ́bà, ó hé mórí ẹ̀ dáadáa, ó wo bí fọ́ ẹ̀jẹ̀, ó dẹ̀ fi sí orí Gòláyátì dálu, ó kú dànù. Kí ló ṣe yẹn? Ó gbàdúrà, ó dẹ̀ ṣiṣẹ́. So fúdí èyí, ẹ̀yin ènìyàn wa ní Kwara, a ti rí yín pé ẹ pè pàdé àdúrà lónìí, ó dẹ̀ tóbi. Bàbá yẹn tó padà sẹ́ndì fídíò míì sí mi bẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nínú fídíò yẹn, so mi lè play yẹn. Ìgbà táwọn èèyàn tún dé tí wọ́n pọ̀ dáadáa, ó tún sẹ́ndì ẹ̀. So adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ organize ẹ̀bẹ̀ tó kù ìgbésẹ̀ tí ẹ gbọ́dọ̀ gbé. Kí dẹ̀ ní ìgbésẹ̀ yẹn? Ẹ gbọ́dọ̀ pera yín, dẹ̀ẹ́kẹ́ wá máa sọ fún gbogbo àwọn tí wọ́n fìlú lẹ̀ yẹn pé kí oníkálukú wọn padà sílùú. Dẹ̀ẹ́n tó bá wá padà sílùú yẹn, kẹ́yìn wá organize, kẹ́ wá mọ̀ bẹ́ẹ̀ ṣe máa organize ara yín. Because eléyìí tó pé Tinubu sì ó ti order ń sí, ó ti fáwọn àmì ní order pé kán lọ sí Kwara. Ọjọ́ mélòó náà máa lò ní Kwara? Ìgboro Kwara náà wà o, kì í ṣe báwo sọ pé kán wọnú igbó kán lọ máa bá Fúlàní jà o. Torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ fídíò táwọn ẹ̀ ti ń dunnú pé Tinubu ó ṣe o, kíní kan ó ṣeun o, irọ́ ń parọ́ fúrọ́ ni o. Tí Tinubu tó bá kó wọn lọ bẹ̀, ó kọ̀ ṣe ní ṣe pé òun lòún wà ní gọ́fìmẹ̀ntì ni. So kì í ṣe pé báyá nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ló fẹ́ dá dúró. Ó pẹ́ wọn jù ú sí wọn lu ọjọ́ mẹ́ta, wọn á tún kúrò ńbẹ̀. Tó bá tún kúrò ńbẹ̀ ńkọ́, àwọn bandit tẹ̀yìn ò bá organize ara yín, àwọn bandit á tún padà wá again, wọn á tún wá ṣọṣẹ́. Mo ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ iṣẹ́ lénìí wọ́n tún sì ṣọṣẹ́ ńbẹ̀. Mo ti rí fídíò kan, mo ń dáùtù fídíò yẹn, ó dà pé mo ti rí fídíò yẹn rí, ó dà pé tuntun náà ni. Màá play ẹ̀ tẹ́ máa rí níbi tó tún ṣáàyàn ládàá, ọrùn ẹ̀ náà fẹ́ ṣá. Mo bá yín ṣe fídíò yẹn, máa rí ń sìn, ẹ máa rí ń sìn. Ọrùn ẹ̀ náà wọ́n fẹ́ pa bọ̀bọ́ yẹn dànù ni, wọ́n ṣá lọ́rùn ṣá ní gbogbo ara. Màá play fídíò yẹn tẹ́ máa fojú rí. So ẹ lè mọ̀ pé eléyìí ò sọ̀rọ̀ pé wọ́n deploy sójà síbi kan, Tinubu ti order sójà. Ṣé rí gbogbo nǹkan wọ̀nyí camouflage ló jẹ́? Gbogbo nǹkan wọ̀nyí wọ́n kàn fi gbé yín mọ́ra ni. Gbogbo nǹkan wọ̀nyí ò jẹ́ ní ìmọ̀. Àní Nàìjíríà òun ṣorílẹ̀-èdè mọ́. Àní Nàìjíríà òun ṣorílẹ̀-èdè mọ́. Wọ́n fẹ̀mí yín tajókà ni, àníkẹ́ wake up ẹ̀yin èèyàn yìí. Now màá fún yín ní fídíò yẹn, màá fẹ́ kẹ́ ẹ rí i. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo nílé ní eléyìí ní Kwara State ńbẹ̀ yẹn, yìí tẹ́ ẹ bá fẹ́ ẹ lọ béèrè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Wọ́n tún sì kidnap lénìí, wọ́n sì kidnap tán tó pààyàn, wọ́n kidnap wọ́n tó pààyàn. So kì í ṣe pé bóyá ọ̀rọ̀ pé kinní kan ọ̀rọ̀ kinní kan. Bandit pa èèyàn kan lónìí, fresh attack ni o. Wọ́n gbé step brother ẹnìkan lọ nínú ilé, wọ́n gbé step brother ẹ̀ lọ. Edu local government náà pé o, Ledu local government. Yeah, Edu local government area of Kwara State. Killing one person and kidnap another in the process. Wọ́n ibi tó ti pa ẹni yẹn, wọ́n tún kidnap ẹni yẹn lọ lójú ẹsẹ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ gọ́gọ́gọ́. Wọ́n pa èèyàn kan, wọ́n gbé step brother ẹ̀, wọ́n gbé lọ ní Edu local government area of Kwara State yẹn, láyé agbègbè Kwara ńbẹ̀ yẹn náà ni ló ti ṣẹlẹ̀. Léni ni o, tí ń ṣàná o. Gbogbo adẹ̀ ń jáde ń sìn, wọ́n ti deploy àwọn sójà wọlé o, Tinubu ó ṣeun o, wọ́n tún kidnap, wọ́n pààyàn. Ẹ jẹ́ fún yín ní fídíò ìkẹrí.
ẹ jẹ́ fún yín ní fídíò ìkẹrí so ẹ lè mọ̀ pé mo fi ìlú mi sílẹ̀ mo fi ìlú mi sílẹ̀ mo kẹ́rù mi jáde kò ran ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò ṣe anything nínú nǹkan tó wà ńlẹ̀ yìí ẹ bá mi wo fídíò yìí ṣé fídíò tá a ṣe rí lélẹ́yìí because fresh video ni èèyàn kan ló sẹ́ndì ẹ̀ náà sí mi tó ní báyìí ni so mo try láti pè láti wò ó ṣé fídíò iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ni ṣó ti pẹ́ ni so ẹnìyẹn ní ó ṣe ìṣẹ̀lẹ̀ ni bó tún ṣe ìṣẹ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ so ẹ̀yin èèyàn wa ẹ bá wa wo fídíò yìí ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi confam fídíò tí mo fẹ́ play yìí ẹ bá mi confam ẹ̀ ṣé ó ṣe ìṣẹ̀lẹ̀ ni àbí lára ilé tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ because ẹnìyẹn jẹ́ kó yé mi pé fresh attack ni. àti túwẹ́ǹtà rẹ o ọ̀hàn gẹ́lẹ́ kí Fúlàní ó ṣá ọ̀nà ìbálínú ilé rẹ̀ líya that's opposite Rousseff líya ọkọ̀ ti ṣàbà ẹ̀rí aṣọ ọlọ́run kò yọ ọ̀fọ́n kí ti fẹ́ kọ́kọ́ gbádà lé ẹ̀rí bóyá bàbá ẹ̀rí wọn ti gbádà lé ẹ̀rí lọ́hàn gẹ́lẹ́ mẹ́rin just now mo dá gbọ́mọ ní school ẹ̀bọ́ àárí tó we have another thing to contend with within this community ṣe ti rí. so ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi confam fídíò yẹn ẹ bá mi confam ẹ̀ because ó dà pé mo ti rí similar video bẹ́ẹ̀ yẹn ó dà pé mo ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn náà rí so bẹ́ẹ̀ tó dà pé èèyàn yà tó dà pé wọ́n fi kíní wé orí èlé tí mo rí yẹn ni so ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi confam wọ́n ní fresh attack ní ẹgbẹ́ so ẹ bá mi confam fídíò yìí ẹ bá mi confam ẹ̀ ẹ̀yin ọmọ ẹgbẹ́ torí wọ́n ló ṣe ṣẹlẹ̀ ní eléyìí tán ló ṣẹlẹ̀ ní side ibìkan ní Kwara ń sìn pé àwọn bandit ẹ̀ túnṣe ìyàbò ìlú yẹn ń sìn ni tí wọ́n pa èèyàn kan ní side kí lorúkọ ẹ̀ ní side Ẹdú local government náà pé bẹ̀yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi confam bẹ̀tẹ̀ eléyìí sìn bandit àwọn bandit túnṣe pààyàn ń sìn so ìyẹn dúró bẹ́ẹ̀ now ṣé wá rí ẹ̀yin tẹ́ wá ń sá fi ìlú sílẹ̀ yẹn ẹ̀yin èèyàn mẹ́jọ ẹ bá mi share fídíò yìí ṣé ẹ̀yin tẹ́ wá ń sá fi ìlú sílẹ̀ yẹn mo rọ̀ yín kì í ṣe pé ká ẹ fi ìlú sílẹ̀ òun ló kàn lásìkò yìí ìyẹn ò ti ẹ̀ràn nǹkan tó wà nílẹ̀ yìí rárá kò help situation nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò help situation rárá kò help situation rárá pé ẹ̀sà ìkọ́ṣẹlẹ̀ ẹ̀dẹ̀sà ẹ̀sà ìfìlúlẹ̀ no ṣe rí lọ́wọ́ tá a wà yìí Tinubu bó ṣe wà yẹn ó ń play game pẹ̀lú yín lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ pariwo aṣáà sọ pé àṣírí president ṣáà sọ pé president ò gbọ́ àbí alóhùn ti gbọ́ ṣe pé tẹ́lẹ̀ ó sọ fún ó ní Kwara state government governor ò pé òun láti sọ fún òun pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n náà sì bá wọ́n ti pè é tó ìwà òpó òkè ṣe pé politics náà fi ayé everybody in play ṣe mọ̀ bẹ́ẹ̀ tó ti wá òpó òkè ó dáa náà ó kó sójà wọlé sójà tó kó wọlé wọ́n tún lọ sí Ẹdú local government ń sìn wọ́n tún lọ bẹ̀ bandit tuntun ya bo bẹ̀ báyìí ń sìn so kẹ́yìn tó kù má bàa máa fìlú lẹ̀ ni mo ṣe jáde mo máa play video kan fún yín tẹ́ fi máa mọ̀ pé ẹ nílò láti fi ìlú yín sílẹ̀ fáwọn bandit ẹ nílò láti ṣe kíni láti fi ìlú yín sílẹ̀ fún bandit because in tó ti wà ńlẹ̀ already ni ṣe rí fídíò tí mo fẹ́ play yìí bàbá yẹn ti ẹ̀ sọ ń bẹ̀ ó ní ṣe rí ibi tá a wà báyìí table 1 lélẹ̀ tó la wà yìí ó ní table 1 òun la wà yìí table 1 yẹn ni pé wọ́n máa sọ àwọn ìlú lára àwọn àjẹ́ndà Fúlàní table 1 yẹn sọ pé ó ní wọ́n máa sọ gbogbo àwọn ìlú ní ilẹ̀ kóòtù òjìrè wọ́n máa sọ dahoro wọ́n máa lé gbogbo àwọn alágbára wọ́n á lé wọn pa wọ́n ìyẹn ni table 1 ni wọ́n wà báyìí gẹ́gẹ́ bí arákùnrin yẹn ṣe sọ oyé now ṣé wá rí table 2 sì tó bá ti clear gbogbo bẹ́ẹ̀ ṣe ń fìlú lẹ̀ yìí ìyẹn ó ti wà nínú nǹkan táwọn gáìsì yẹn ti ṣe lẹ̀ pé okay table 1 o àwọn a máa pa àwọn èèyàn á fìlú wọn lẹ̀ ibẹ̀ á dahoro ó ti yé table 1 nìyẹn now tó bá wá sọ gbogbo àwọn ìlú yẹn dahoro tán table 2 wọn ọ̀dọ̀ ọba làwọn yẹn wà dóònà àwọn ò ní láti pariwo fọ́ba mọ́ ìtakọ̀ nídìí sí ni pé kákọ̀ máa gbọ́ pé wọ́n gé orí wọn tadétadé wọ́n fọ́ orí wọn mọ́ nǹkan àbí wọ́n yìnbọn lù wọn adégbáyẹ adé wọnú orí wọn ti ìwò ìdí wọn jáde
ó ti yé nǹkan táwa expect ń sìn nìyẹn because a ti pariwo a ti ṣe everything still yet tá a rí wọn kọ́ sọ̀rọ̀ now máa play video bàbá yẹn fún yín sìn ẹ lè mọ̀ wípé ẹ nílò láti fìlú yín lẹ̀ ẹ rí nírí pé ẹ nídìí láti retaliate láti gbẹ̀san ó ti yé ẹ mọ̀ pé ipò tá ẹ wà ń sìn a nílò láti ṣe kíni láti gbẹ̀san tí ń ṣe pé a gbọ́dọ̀ sá ká fi ìlú lẹ̀ pẹ̀lú fídíò tí mo fẹ́ play yìí mo fẹ́ pàkíyèsí yín sí ní kẹ́lẹ́ mọ̀ pé gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí ló ti wà nílé already pé bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn so bó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ń sìn àwọn bandit ti ń máàkì ẹ̀ pé bó ṣe fẹ́ o ti ń rí bẹ́ẹ̀ ó ti yé yín bẹ́ẹ̀ yẹn so àkíyèsí yẹn ni mo ní kí n pè yín sí ẹjá gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí fídíò tí mo fẹ́ play ó ti ṣe díẹ̀ o ó ti pẹ́ o ṣùgbọ́n tún bàbá yẹn sọ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ẹjá gbọ́. Governance is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south. They're everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase 2. Phase 2, okay. The phase 2 is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Don't joke with what I'm saying. I have a PhD from Oxford University. I'm a central banker. We don't talk nonsense. So don't joke with what I'm telling you. I have this from the highest possible authority, higher authorities of. ẹ̀yin èèyàn mi ṣe rí pé phase 2 ló pé èyí gbà pé table 2 ló pé phase 2 ó ní phase 1 la wà yìí ó yé phase 1 ó la wà yìí then phase 2 àwọn bandit á bẹ̀rẹ̀ sí ní move sí city ẹ lọ kọ́lẹ̀ o ẹ lọ kọ́lẹ̀ ṣe rí gbogbo àwọn tó sì wà nílùú òyìnbó tó ń gbà pé Lagos State is my kinní kan Èkó ìgbà gẹ̀rẹ́ Èkó ìgbà kinní kan ẹ lọ gbogbo ojú ọ̀nà Èkó ẹ lọ gbogbo ojú ọ̀nà Èkó gbogbo wọn ti kọ́ àwọn bandit ti kọ́lé síbẹ̀ o tó ń believe pé Fúlàní Haúsá ló wà ńbẹ̀ bandit ní gbogbo wọn o tí wọ́n dẹ̀ ní weapon tó ní nǹkan tó ti rì mọ́lẹ̀ ó ti yé bọ̀bọ́ yẹn máa yìí bàbá wa yìí ó ní phase 2 yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa move sí city ẹ̀yin ará Ẹ̀gbẹ́ ìtẹ́ ńlá kọjá yẹn kì í ṣe pé bóyá ẹ̀kọ́ ó kọ̀ dédé in tó ti wà lájẹ́ndà Fúlàní ni ẹ̀rí tí gọ́vnà yìí ò kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀rí tí gọ́vnà yìí ò ṣe nǹkan kan wọ́n pa àwọn èèyàn ní Kwara àwọn èèyàn dúró síta bíi pé gọ́vnà máa kọ̀ bó ṣe ń bọ̀ yìí ó máa dúró ó máa bá wọn kẹ́dùn kódà ó tún fẹ́ ta omi ẹmu àwọn omi tó máa wà nínú kòtò tó máa wà lójú ọ̀nà ó tún fẹ́ ta omi sí wọn lára ìta máa gbọ́ ni pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ da ìjọba òun rú o torí pé àwọn PDP ṣe tí wọ́n sọ̀rọ̀ o wọn èèyàn díẹ̀ péréte ní wọ́n pa tẹ́ sáré lè gbàjọba òun jẹ́ ní tó sọ nìyẹn. máa yìí jẹ́ kó yé wa pé wọ́n máa ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ pay attention sí fídíò yìí lẹ́ẹ̀kan sí ẹ pay attention yín kẹ́ wo nǹkan tárákùnrin sọ lẹ́ẹ̀kan sí ẹ kò pay attention. Governance is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south. They're everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase 2. The phase 2 is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Don't joke with what I'm saying. I have a PhD from Oxford University.
I'm a central banker. We don't. ẹ̀yin ọba wa ó ń ṣẹlẹ̀ sáwa ọmọ ìlú ẹ̀ ń wò pé kò tí ì dọ́dọ̀ yín ọba ẹ̀yin ọba ìmí àfẹ́ sónú yín iṣó ló máa gbà pé òun fẹ́ só iṣó ló máa gbà pé òun fẹ́ só ìgbẹ́ olómi ló máa jáde nídìí ẹ̀ ìgbẹ́ gidi ó máa tó bá dẹ̀ ń yàgbẹ́ yẹn kò ní stop nígbà táwọn ará àbí bá dé ẹ dákun ẹjọ́ mo kàn fẹ́ só ni ẹni ọ̀yà so ìgbẹ́ burúkú lá jáde ń dìyín tí ìdíyín á máa ooru tó ru bẹ̀ tá máa jáde lálálálálá gbogbo àwọn akíkanjú tó yẹ kó gbà yín lẹ̀ ṣé bandit ti pa wọ́n mọ́lé wọ́n ti pa olórí ogun wọ́n ti pa olórí ogun Ẹ̀gbẹ́ wọ́n ti pa olórí ọmọ ogun kìíní ṣebí ẹ̀ ń gbọ́ bí wọ́n ti pa àwọn olórí ọmọ ogun Ààrẹ Ọ̀nà Kakanfò náà ní tóun bá fẹ́ jagun òun máa pé gbogbo àwọn ológun òun máa fi wọ́n hábí òun á ṣẹ̀ lọ gbé ẹṣin tuntun jáde òun á ṣẹ̀ gbẹ́ sí ẹṣin lòun máa gùn dáàrin wọn àwọn ológun tẹ́ ẹ máa pè yẹn mi ò mọ bí tẹ́ ti fẹ́ rí wọn ẹ̀yin ọba súfèé gọ̀yìn eléyìí ò ṣe pé ààbù yín sá o ẹ̀yin kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ bóyá ẹ̀yin lẹ máa padà máa ṣe ẹ̀ẹ́míà o àbí kọ́ tiẹ̀ sọ pé ìwọ máa ẹ̀mẹ́lẹ̀ ilé ìsọra ọba ilé tiẹ̀ sọra ń tiẹ̀ ó yọkùn a máa fẹ́ olórí mi a máa fẹ́ kí náà máa pe ìyàwó wọn ní ìyàwó ẹ̀míà yẹn ẹ̀jẹ̀ lè rán mi létí a máa fẹ́ lábẹ̀bẹ̀ ìmí àdẹrú nu yín ẹ lajúlẹ̀ àbí ẹ̀yin èèyàn wá ṣe ẹ̀yin ọmọ ìyá mi ṣe ń gbọ́ wọ́n ní nígbà lockdown làwọn ará bí ti ń kó gbogbo weapon wọlé ta ló ṣe Dangote ni o Dangote ni ọmọ Ote ni o Dangote ni o òun ló ń kó gbogbo kinní wọ̀nyẹn kiri òun ló ń kó kiri gbogbo ìgbà yẹn Yorùbá sùn ni àwọn sójà jáde gbogbo wọn kó Boko Haram jáde ńgbà yẹn anybody ò gbọdọ̀ jáde láti lè rí wọn láti lè pé kí náà ń gbé kiri opportunity yẹn náà lò tó fi distribute gbogbo weapon yẹn káàkiri ilẹ̀ Nàìjíríà ṣẹrẹ lè tọ́ṣẹ̀ ń gbé copter tọ́ṣẹ̀ ń gbé wá yẹn bóyá àwọn ti gbàlódé tọ́ṣẹ̀ ṣe àwọn irinṣẹ́ ìgbàlódé tó fi ń jagun tọ́ṣẹ̀ ṣe ní Pakistan àti eléyìí tọ́ṣẹ̀ ṣe ní Iraq náà ṣẹ̀ wá ń drop fún ọ pé eléyìí o tuntun ni tẹ bá ti jù báyìí bó ṣe máa ṣiṣẹ́ rèé test ẹ̀ ń bí gbogbo weapon tó ṣe l'Afghanistan àti Iraq ń sìn wọ́n test lára ẹ̀ ní Nàìjíríà ń bí. So ẹ̀yin èèyàn wa ìdí nìyẹn tí mo fi sọ lórí program yẹn pé ẹ kẹrù yín ẹ sá jáde ibi tẹ́ ẹ ń sá lọ yẹn wọ́n ti kọ lẹ́tà síbí already kẹ́ tó débẹ̀ pé a ṣe ń bọ̀ o à ń bọ̀ wá bá yín so it's better kẹ́ dúró ká kúkú jọ jà ká jọ kojú ogun yìí ká jọ jagun yìí lẹ́ẹ̀kan náà ó fi ìlú ẹ lọ bò ibo ló sá lọ ṣé bó ṣe kúrò nílùú yẹn àbẹ́ ẹ̀ráwọn èèyàn mi ẹ̀ráwọn èèyàn mi ẹ̀ráwọn èèyàn mi bọ́ ṣe ń fìlú lẹ̀ ó dàbí brother wa kan lánàá jẹ́ kí play video mo fẹ́ play video yẹn lánàá bet mo short ẹ̀ because mo mọ̀ pé lẹ́ni o pé máa fún yín ní full video yẹn video kan tó wà lọ́wọ́ mi lẹ́yìn eléyìí tí màá tún fún yín ẹ kò gbọ́ nǹkan tí arákùnrin sọ ẹ wo bó ṣe ṣí ìlú ńlá tí ìlú tó dẹ̀ pé ahoro ni lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yẹn lókè ọdẹ tọ́pọ̀ tóbi àtẹ̀gbẹ̀ bó ṣe tóbi tó ẹ wo video yìí ẹ jẹ́ fún yín ní full video yẹn kẹ́kọ̀ọ́ fi kẹ́ wo bó ṣe ń lọ. tọ ìlú Òkè Ọdẹ lélẹyìí o ní on the 7th October 2025 ìlú Òkè Ọdẹ lélẹ mọ́tò ọlọ́pàá lẹrí tó rí kọjá lọ báyìí nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lókè Ọdẹ àwa náà gbéra pẹ̀lú àwọn Òkè Ọdẹ Youth League láti ìlú Èkó lọ sí ìlú Òkè Ọdẹ láti lọ wo àwọn èèyàn wa wò ká wo àláfíà àwọn ká wo bí nǹkan ṣe rí tọ ìlú Òkè Ọdẹ la fi ń hàn yín báyìí o èrò díẹ̀díẹ̀ ló kù nílé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti lọ olóyè àsìpalélé pẹ̀lú ìyálòde ní apá ọ̀tún wọn níbi tí a ti lọ kí wọn tí a sì jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ibẹ̀ náà ti ń ṣàlàyé fún wa pẹ̀lú ohun tó ń dùn wọ́n lọ́kàn jù pàápàá jùlọ ọ̀rọ̀ security ń pé a nídìí security Òkè Ọdẹ nílò security gan Òkè Ọdẹ ò ń ṣèlú kékeré pàápàá bó ti wù kó kéré mọ́ ká fẹ́ gàn sí ká yọ tẹ̀gàn kúrò Òkè Ọdẹ tóbi tó sì nílò kí security ó pọ̀ gidi kódà tá a bá lè rí sójà tí a bá lè ní army base lókè Ọdẹ kò bá rọrùn púpọ̀ nítorí pé ìlú tó yí wa káàkiri wọ́n pọ̀ tó jẹ́ pé Òkè Ọdẹ náà fi ń mí
wọ́n pọ̀ gan. A lè rin òkè ọdẹ já ni pé kálá fẹ́ máa tọ́ káàkiri. Ẹ bá rí pé òkè ọdẹ ń ṣèlú kékeré ò tán bá ń fẹnu wí. Kò ń ṣèlú kékeré làwọn ọ̀daràn yìí wọ̀ o. Kò ń ṣèlú kékeré tí wọ́n sì dá wa lóró. Wọ́n gbẹ̀mí àwọn èèyàn tó ba ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́. Ní báyìí àwọn à ń bẹ̀bẹ̀ sí Kwara State Government àti Federal State Government. Òkè ọdẹ need the maximum security. Apart from pé ohun tó ń ṣẹlẹ̀ yìí gan-an láàrin ara wa gan-an sef, àwọn ọ̀daràn sì tún lè dìde ká tó wá sọ àwọn ilé tó jẹ́ pé wọn ò bẹ̀rù kú, wọn ò bẹ̀rù Ọlọ́run, wọn ò bẹ̀rù ẹnikẹ́ni, wọn ò bẹ̀rù kọ́sàn má dòru tó jẹ́ pé kí ni ibi tí ìdùnnú bá wà làwọn máa ń sọ dìbànújẹ́. Àwọn tí wọ́n rányàn lọ́wọ́ yìí a nílò maximum security gidi nílùú òkè ọdẹ. Ọ̀rọ̀ yìí ni àṣepá bá wa sọ tí wọ́n bọ́pọ̀lọpọ̀ wa sọ pé ká tún tẹ̀ mọ́ àwọn èèyàn wa létí àti pé káwọn èèyàn tún bá wa gbégbésẹ̀ kíjọba Nàìjíríà ràn wá lọ́wọ́, kíjọba Kwara kan ràn wá lọ́wọ́, kan kún wa lọ́wọ́. Àwọn local hunter wa tó jẹ́ ọlọ́dẹ wa kan kún wọn lọ́wọ́ o, nítorí pé kí ni ọmọ tó lè ṣẹlẹ̀ tọ̀. Báyìí ni mo ṣe gbéra, mo ní ká fi kúnra wọn. Ibi láti dé báǹkì wa tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé àwọn ọ̀daràn náà sọ báǹkì UBA báǹkì yìí náà sọ di bó ṣe dà báyìí. UBA báǹkì yìí ti kúrò lókè ọdẹ. Ọlọ́run ló mọ ọdún náà. Ẹ dákun ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, mò ń fi àsìkò yìí rọ̀ wá gbogbo ẹ̀yin tó ẹ̀ ń ṣe olóṣèlú, ẹ̀yin tẹ́ léèyàn, ẹ̀yin tẹ́ lẹ́nu. Ẹ dákun ẹ má wò òkè ọdẹ níran tó ń jẹ wá níyà ti pọ̀ jù báyìí. Ẹ wo UBA báǹkì yìí láti ìjọ tí àwọn darandaran tán ti wọ bí tán ti dàlú ìlàmú tán ti bẹ̀rẹ̀ sí ní àtáàkì báǹkì yìí làwọn náà ti kó lọ tipẹ́tipẹ́. Ẹ dákun ìgbà wo ni òkè ọdẹ ó padà tí UBA báǹkì yóò padà wá? Òkè ọdẹ pọ̀ ju pé káwọn POS kan máa gbé káàṣì dání o. Níbí ni mo ti ń lọ síbì kan báyìí, ibẹ̀ ni a ti ń wo àárín ìlú. Ẹ rí i pé Central Mosque òkè ọdẹ òun nìyẹn. Ẹ wo bí ìlú ṣe dá lọ fi ẹ wo bí ọ̀dọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan náà sì wà ń bẹ̀. Àwa rọ ẹ̀yin èèyàn wa tó jẹ́ pé ẹ ti fìlú lẹ̀, ẹ jẹ́ a padà sílé o, ẹ jẹ́ a padà sílé. Ilé làbọ̀ sími oko, títa bá lé wa bó la ń lọ ṣèbí ilé náà ni. Ẹ jẹ́ a kó àwọn tó wà nílé, ẹ jẹ́ a kún wọn lọ́wọ́. Àwọn ò fẹ́ kó bàjẹ́ ni. Tí gbogbo wa bá sá kúrò nílùú ta ni ó kù, kí ni ó ṣẹlẹ̀? Lóòótọ́ kò rọrùn, wàláì kò rọrùn, ṣùgbọ́n àrọ̀ wá ẹ jẹ́ a padà sílé. Ọmọ akíní wa kì í ṣe ọmọ ojó. Ẹ jẹ́ ká padà sílé. Èmi náà ń gbà àwọn èèyàn níyànjú bíbí ni. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ẹ jẹ́ ká padà sílé. Ilé làbọ̀ sinmi oko. Ọmọ akíní wa ẹ má jà aṣojo. Ọdún ọmọjà mọ̀sálà ń máa kíkanjú. Ẹ tútù rí mọ́tò ọlọ́pàá mi tún lélẹ̀ tó tún patrol. Ẹ lọ fọkàn balẹ̀. Ṣùgbọ́n ọlá bílù ṣe tó a sì need maximum security. Tọ́ ní báyìí ibi àwíládé yìí a ti dé town hall nílùú òkè ọdẹ níbi tá a ti kó gbogbo àwọn èèyàn wa jọ, àwọn èèyàn tó wà nílé. A fẹ́ fún wọn lóúnjẹ torí a mọ̀ pé jíjẹ mímu kò rọrùn mọ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti túká, ọ̀pọ̀lọpọ̀ ọjà ò ṣe ná, gbogbo nǹkan ti dàrú. Chairman Youth League lélẹ́yìí, Lagos branch admin wa nìyẹn. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn, ọmọdé ni wọ́n, kọ́lọ́run sọ wọ́n dàgbà. Ẹni tó tukọ̀ kínní ni tó ṣakitiyan pẹ̀lú kùnlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tọ̀. Àwọn èèyàn wa lélẹ̀ gbogbo ẹni tẹ́ ní kò séèyàn lé tọ̀ kí lẹ̀ ń rí èèyàn wà ń lé o ṣùgbọ́n òkè ọdẹ àjù báyìí lọ, òkè ọdẹ àṣẹ kí ni àjù báyìí lọ. Mélòó làwọn eléyìí? Àwọn tó wà ń lé wọn ò ju bóyá kí ni 10% ọmọ òkè ọdẹ ni. Ọ̀pọ̀lọpọ̀ alájì wẹ́rẹ́ lélẹ̀ tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Wọ́n wá ń ṣàdúrà kíkan fún ìlú. Wọ́n lọ́rọ̀ ìbá àwọn nínú jẹ́ gan. Wọ́n ṣàdúrà fáwọn àfáà, wọ́n ṣàdúrà fáwọn ọ̀dọ́, wọ́n ṣàdúrà fáwọn tó gbétò yìí kalẹ̀ pọ́lọ́wọ́ tún máa kún wọn lọ́wọ́ pé ibi tí kálukú ti mú owó Ọlọ́run ní jẹ́ kí owó náà kí ó gbẹ́ńbẹ́. Wọ́n ṣàdúrà gan, wọ́n ṣàdúrà kí Ọlọ́run fi fọkàn balẹ̀ sí lókè ọdẹ. Wọ́n ṣàdúrà fún gbogbo àwọn tó ti kúrò nílé. Ẹ̀rí bí bàbá ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ tán ṣàmì ní kíkan. Àwọn àgbàlagbà ló kún bíbí, àwọn obìnrin lélẹ̀ náà jókòó náà tẹ́wọ́. Ẹ̀kẹ́lẹ́ rí pé Aláàjì wẹ́rẹ́ ń ṣe àdúrà gidi ni o, àdúrà tààrà kọ́lọ́n fi fọkàn balẹ̀ padà sí lókè ọdẹ, kí òkè ọdẹ kọ́lọ́n fi wá láyà balẹ̀. Àpọ̀jù báyìí lọ. Àwọn èèyàn ti sá fún ilé tán. Ìjọba ẹ̀yin náà ẹ kún wa lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń bẹ̀rù ẹ padà sílé. Ọmọ akíní wa, ọmọ akí ò kí ń ṣojo. Nígbà tá a jáde táwọn èèyàn wa náà rí i pé òkè ọdẹ Youth League ti dé.
bí gbogbo wọn náà ṣe jáde tán túyá yànà a ní ìwọ̀nba nǹkan tá a bá ní káwọn náà fi ṣe kí ni ká fi kún wọn lọ́wọ́ ibi ni gbogbo àwọn èèyàn assemble gan everybody jáde wọ́n jáde tán bó tiẹ̀ jẹ́ pé àwọn kọ̀ọ̀kan náà sì wà tí wọ́n lè jáde pẹ̀lú wa but àdúpẹ́ fọ́lọ́run pẹ̀lú wọn bá àwọn èèyàn tó ń jáde ṣe rí àwọn èèyàn tó jáde ibi bíi ẹ̀yin èèyàn wa náà tọ́lọ́run kẹ́yìn ẹ sì kún wa lọ́wọ́ sí i ká gbé 20 bags of rice lọ sókè ọdẹ yóò tán ẹ wò ètò ohun tá a ṣe létò níwọ̀nba lélẹ̀ ohun tá a ṣe létò níwọ̀nba àwọn náà ra ṣòfẹ́rẹ́fẹ́ yìí tọ chairman àwọn atúlùṣe náà ń bá wa sọ̀rọ̀ yìí bàbá yìí sọ̀rọ̀ tó dáa wọ́n sọ̀rọ̀ tó dáa tí wọ́n dẹ̀ fi àwọn èèyàn lọ́kàn lé wípé ìlú yìí ó tẹ̀síwájú wípé àlàáfíà ó padà jọba àwọn ọ̀pọ̀lọpọ̀ security ló sì máa padà wá sínú ìlú ìtọ́ndẹ̀ tó ń rawọ́ rasẹ̀ wípé kí àwọn èèyàn kó kún wa lọ́wọ́ bàbá yìí sọ̀rọ̀ gan wọ́n ṣàdúrà bákan náà admin mi ní admin dáadáa ibi tó ti ń address àwọn èèyàn ní tó ti ń sọ̀rọ̀ fáwọn ọ̀dọ́ pé kán jọ ká wà kẹ́rù ká má jẹ́ kára ta kó kún wa lọ́wọ́ débi pọ́n ti lọ ń já ṣọ́ọ̀bù wọ́n ti ń fi àsìkò yìí wọ́n ti ń já ṣọ́ọ̀bù wọ́n ti ń jálé lélẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n rọ àwọn ọ̀dọ́ kán má fi àsìkò yìí kán má fi dáràn ẹni tí ọwọ́ agbófinró bá tó àbọ̀wọ́ ọlọ́dẹ bá tó lọ wọnú ilé onílé tó lọ já àbójá ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tọwọ́ bá tó nítorí ẹ̀ bá rí kó faramọ́ o kó jẹ́ faramọ́ ibi náà ti sọ pé olóṣèlú kọ́ ló kó oúnjẹ wá o àwa la gbóúnjẹ lọ o àwọn ọmọ òkè ọdẹ àwọn youth àtàwọn bàbá kọ̀ọ̀kan náà ń dá sí ẹ ti rí ètò oúnjẹ láti ṣe ìtafẹ́ pín fáwọn èèyàn tọ̀ ṣe ti rí báyìí kínní lélẹ̀ rice lélẹ̀ ló lọ bì báyìí rice lélẹ̀ ẹ̀wà ló lọ bì báyìí ẹ̀wà lélẹ̀ àti gàrí àṣètò rice àṣètò ẹ̀wà àṣètò ìwọ̀nba tágbára wá ká àṣebáyẹn atalélẹ̀ fún àwọn tí ò bá ata ti wọ́n lélẹ̀ ibi tá a bá dé lélẹ̀ ẹ sì tún kún wa lọ́wọ́ we need maximum security àwọn ọlọ́dẹ wa need security wọ́n need nǹkan fi máa defend ara wọn ẹ jẹ́ ká kún wọn lọ́wọ́ ẹ wo bí ó ṣe pọ̀ inú àwọn èèyàn dùn láti rí wa inú wọn dùn láti welcome wa inú àwa náà dùn láti pàdé wọn ẹ jọ̀ọ́ ẹni tí ò ti dá sétò ẹ dá sí Òkè Ọdẹ need maximum security ẹ̀yin tẹ́ ẹ̀ sílé ẹ padà sílé lágbára Ọlọ́run Òkè Ọdẹ ò ní bàjẹ́ o Òkè Ọdẹ ò ní bàjẹ́ o God bless every one of you Òkè Ọdẹ ò ní bàjẹ́ God bless you ìgbómìnà ò ní dàrú. ẹ̀yin èèyàn wa mo kàn ní kẹ́kọ̀ọ́ wo fídíò yẹn kẹ́ gbọ́ gbogbo nǹkan tó lọ nínú ìlú yẹn ẹ rí i pé igbe wípé kí wọ́n padà sílé òun ni arákùnrin yìí náà ń pa so fúdí èyí arọ gbogbo ẹ̀yin ọmọ ọkọ kóòtù òjìrè ẹ nílò lásìkò tá a wà yìí láti fi ìlú yín sílẹ̀ o nítorí pé kì í ṣe ohun tó kàn ó lẹ̀ ń ṣe o ọmọ akínní ẹ gbọ́dọ̀ ṣojo o ó dára tẹ́ bá sọ wípé ìyàwó àwọn ọmọ tẹ́ mọ̀ pé wọn ò tí ì dá géńdé tí wọn ò tí ì tó 20 years ẹ lè sọ pé ó dáa báyà kí wọ́n wábì kan lọ fi ara pamọ́ sí ẹ lè kó wọn lọ lóòdì kejì ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ bàbá àtẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́ láti 20 years sókè ó yẹ oníkóńdó yẹ kó yọ kóńdó oníkùmọ̀ yẹ kó yọ kùmọ̀ ni o kì í ṣe pé ká máa kóra wa ẹ jẹ́ fún yín ní fídíò yìí kẹ́ wo báwọn èèyàn ṣe ń sá fi ìlú sílẹ̀ ẹ kọ̀ wo fídíò yìí báwọn èèyàn ṣe ń fi ìlú sílẹ̀ ẹ rí i pé àti bàbá àti èèyàn géńdé àti tó dàgbà gbogbo wọn ló ń fi ìlú lẹ̀ ẹ farabalẹ̀ ẹ wo àwọn ọkùnrin lọ́kàn pé kẹ́nìyàn bí bí pé ìparọ́ sẹ̀ but ní ọmọ gbogbo ẹ̀ gbúra pé bó ṣe yí lélẹ́ iṣẹ́ bó ṣe yí nì because ìrírí ó pẹ́ síta ẹ̀ tí máa fi ẹ̀ tó ní padà. ní bàbá ìyá ọ̀rọ̀ mi ṣe máa kéré ẹ má dé àṣìṣe ibi tí wàhálà wà. wà bẹ́ẹ̀ láìsí níbo lẹ ń kó lọ ẹ̀yà ara róró níbo lẹ ń lọ ẹ wo bó ṣe ń move jáde ẹ wo bó ṣe ń move jáde torí Ọlọ́run ẹ wo mọ́tò lọ gbé wá tí àwọn fi ń park so tí wọ́n fi ń move jáde ní ibi báyìí ẹ wo so bob ṣe ń mú mọ́tò wọlé irinṣẹ́ wo lélẹ̀ gbọ́dọ̀ fi yan gàrí. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ pákí
ọ̀pọ̀lọpọ̀ gàrí. bàbá yín move jáde ṣe bàbá yín move jáde sí problem àdúrà wa gbà ẹ ṣeun. ẹ ráwọn ọ̀dọ́ tó yẹ kó jẹ́ pé gbogbo alájọ máa pe ìpàdé abẹ́lẹ̀ pé òru ni ẹja jáde lásìkò báyìí níbo làwọn ará bí wà ibi báyìí náà pàgọ́ sí ẹja lọ bá wọn lẹ́yìn tẹ́ jí ọkùnrin tẹ́ jẹ́ géńdé ní tó yẹ kẹ́ ẹ ṣe òjò yẹn lọ àbí Tinubu tó kó sójà síbẹ̀ ṣé torí mo gbọ́ tán pé we need maximum security òkè ọdẹ nǹkan kan ṣé ìyẹn ni ṣé ti ìjọba yẹn lè fẹ́ gbójúlé ẹ ń tanra yín ni o láì jẹ́ wípé ẹ̀yin ẹ kóra yín jọ kẹ́ ẹ bára yín sọ̀rọ̀ àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí ilé ìtẹ́ fi mú Fúlàní tẹ́ tó fi mú wọn fọ́lọ́pàá àti ń dúpẹ́ báyìí sìn pé ẹ ti ó dà pé ẹ ti ń gbọ̀ràn díẹ̀díẹ̀ torí mo sọ ti àwọn ìlú kan sìn mo sọ fún yín lẹ́yìn bí program mi tó lọ di sí àwọn gáìsì ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn gáìsì ẹ báyìí gbogbo àwọn idiot wọ̀nyí wọ́n ti fìlú yẹn lẹ̀ torí gbogbo ń wọlé báyìí wọ́n á fi wọ́n lẹ̀ wọ́n á ti rí wọn ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ kejì wọn ní bá wọn jí tó bá máa fi dàárọ̀ ọjọ́ kejì gbogbo àwọn tó wọ bẹ̀ àti màálù àti gbogbo wọn ò ní jí eléyìí ti kúrò lọ́rọ̀ kínní àwọn yẹn fi láwọn idiot tó fi ẹran joko ní o kì í ṣe àwọn láwọn tó ń fẹ́ràn joko tó ń dàlú warú so ẹ̀yin èèyàn wa ẹ ní láti fìlú yín lẹ̀ o ẹ nílò láti kóra yín jọ ni tó bá jẹ́ pé ọmọ kékeré wà ń bẹ àgbàlẹ̀ àwọn ọmọ kékèké ẹ lè kó wọn kẹ́kọ́ wọn lọ ìlú òdìkejì tí Fúlàní ò tí ì dé tí ò dẹ̀ tí ì garanti pé wọn ò ní dé bẹ̀bẹ̀ ta please ẹ sì fi wọ́n síbẹ̀ kẹ́ fèsì àwọn ará bí kọ́ má lè tún padà lọ síbòmíì kẹ́ lọ make sure pé ẹ dojú ìjà kọ wọ́n ju pé kẹ́ máa fi ìlú yín sílẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ̀yin ènìyàn mi ẹjá kọ̀yà ẹjá make sure pé a kọ̀yà fún ara wa torí pé ọmọ akínni wa a ò gbọdọ̀ ṣojo gbogbo ẹ̀yin tẹ́ ti fìlú lẹ̀ ẹ padà sílùú yín lẹ́yìn tẹ́ jẹ́ géńdé ẹ lè fọmọ ẹ lè fìyàwó lẹ̀ ẹ lè fọ àwọn ọmọ ẹ lè fìyàwó lẹ̀ ọmọ yín tẹ́ bá dẹ̀ mọ̀ pé kò tí tó 20 years ẹ lè fi ilẹ̀ èyí tó ti pé 20 ó ti tó dúbọ̀ òun náà ti tó jà fúlùú kó dìde kájọ fọwọ́sowọ́pọ̀ kẹ́ make sure pé ẹ kojú àwọn agbésùmọ̀mí ẹ má fi ìlú yín lẹ̀ mọ́ information yìí ni mo ní kí n fún yín bẹ́ẹ̀ ṣe ń fi ìlú lẹ̀ yóò dáa ṣebí fídíò kan láṣẹ tún fi hàn yín sìn tó ló tún ṣẹlẹ̀ tó ló ṣẹlẹ̀ ní Kwara State yẹn náà Kwara State náà ti ló tún ṣẹlẹ̀ so wọ́n àwọn ọlọ́dẹ wọ́n kojú wọn pé wọ́n kojú wọn dáadáa páwọn ọlọ́dẹ kojú wọn dáadáa ni ò jẹ́ kó ṣọṣẹ́ lọ títí tó jẹ́ kó jápa pé àwọn ọlọ́dẹ kojú wọn ní Edu local government pé àwọn ọlọ́dẹ wọn láwọn ọlọ́dẹ yẹn kojú wọn gan pé wọ́n sọ́dà woro sí woro gidi táwọn ọlọ́dẹ yẹn tó ń ṣùbò wọn gidi òun náà fi padà tí wọ́n fi bẹ̀ tí wọ́n pààyàn kan wọ́n dẹ̀ tún kidnap lọ báwọn ọlọ́dẹ yẹn ṣe kó náà bò wọ́n tó wọ́n tún sì kidnap wọ́n tún kó àwọn èèyàn wọnú igbó lọ wọ́n pa èèyàn kan ní fresh attack ní o fresh attack ní Edu local government ní area ilé Kwara State yẹn náà ní o lágbègbè Kwara State ń bẹ̀ yẹn ó ṣe ń ṣẹlẹ̀ ń ṣe ìròyìn ìgọ́ tí ẹ̀ sì gbé gan mi rò pé kò tí tó 6 hours tó gbé wọ́n jẹ́ kó yé wa pé òru ibi aago kan òru náà wọlé aago kan òru náà wọlé aago méjì náà wọlé sí ìlú yẹn láàárọ̀ yìí náà sì ní o ni wọ́n wọlé sí ìlú yẹn táwọn ọlọ́dẹ kó náà bò wọ́n pààyàn kan tí ò bá sí táwọn ọlọ́dẹ yẹn ò bá pààyàn tó pọ̀ okay now àwọn ọlọ́dẹ tó wà ń bẹ̀ yẹn sì kó jẹ́ pé ńgbà tí ìṣẹ̀lẹ̀ àwọn náà ti fìlú lẹ̀ táwọn náà ti sá lọ àwọn èèyàn kọ̀ọ̀kan tó ló kù sínú abúlé gẹ́gẹ́ bí arákùnrin wa ṣe ń pariwo pé àwọn èèyàn kọ̀ọ̀kan sì kù sílùú o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sá lọ ìbẹ́ gbọ́ tó pé a jù báyìí lọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sá lọ okay bí àwọn Fúlàní ṣe wá wọlé yẹn sìn kó má sí àwọn èèyàn tó ń team up láti kojú wọn ṣé wọn ò tún ní sọ ìlú yẹn dáhoro so òun la fi ń bẹ̀ yín pé ẹ dìde kí ẹ padà sílùú yín láti lọ gbáradì dáadáa gbogbo àwọn Fúlàní tẹ́ bá dẹ̀ mú ẹ má fi wọ́n lé ọwọ́ ọlọ́pàá
ẹ máa make sure pé gbogbo ẹni Fúlàní tẹ bá ti bá nu bó tẹ bá bọ́n lọ́wọ́ ẹ yanjú ẹ̀ dànù. Ẹ nílò láti yẹ bá pẹ́ máa pọlọ́pàá òun lélẹ́yìí o, because ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nísìnyí láìpẹ́ yìí sì ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Fídíò yẹn wà lọ́wọ́ mi ń bí. Wọ́n mú àwọn kan láìpẹ́ yìí náà dẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ yẹn náà ṣẹlẹ̀. Wọ́n mú èèyàn kan, wọ́n bá igbó, wọ́n bá oríṣiríṣi nǹkan. Haúsá làwọn Fúlàní làwọn méjèèjì tí wọ́n mú yẹn. Fúlàní làwọn méjèèjì tí wọ́n mú yẹn. Nígbà tó ń dẹ̀ máa nígbà tí ọwọ́ wẹwọ́ táwọn Fúlàní yẹn padà gbé owó lọ tó gbówó lọ fún wọn. Wọ́n release àwọn Fúlàní yẹn. Wọ́n dẹ̀ tó arrest wọ́n á tún arrest ọmọ Yorùbá wọ́n fi dípò wọn. Ṣẹ́yìn náà ti rí bẹ́yẹn. Ṣé ti rí bẹ́yẹn. So ẹni Fúlàní tẹ́ ẹ bá ti rí tẹ́ ẹ rí pé Fúlàní rèé o apààyàn ni ẹ nílò láti pọlọ́pàá. Ẹ máa make sure pé ẹ ṣèdájọ́ wọn. So abẹ̀yìn ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé, gbogbo ibi táwọn èèyàn yín bá wà nílé ẹ máa sọ fún wọn. Wọn nílò láti pọlọ́pàá. Ọlọ́pàá ò dẹ̀ lè débẹ̀ kó máa sọ fún yín pé ẹ bá ti mú Fúlàní ẹ máa pè wá. No, wọn rán yín iṣẹ́, because nígbà táwọn Fúlàní ń pa yín, wọn pe ọlọ́pàá sí yín. Wọn lọ bá ọlọ́pàá. Wọ́n ń pa yín torí pé wọ́n mọ̀ pé ilẹ̀ yẹn náà fẹ́ gbà. Àwọn àlùmọ́nì tó ń rí bẹ̀ náà fẹ́ máa kó. So mo bẹ̀ yín ẹ̀yin olólùfẹ́ mi, ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o. Tẹ́ bá ti mú Fúlàní ẹ má pe ọlọ́pàá, ẹ make sure pé ẹ yanjú wọn ni o. Ẹ yanjú wọn. Ẹ yanjú wọn. Fúlàní ọ̀tá ni wọ́n jẹ́ láti ilẹ̀ ni wọ́n ń ṣara Nàìjíríà. Haúsá, Yorùbá, Ìgbò ni. Fúlàní ti wọ́n sìn. Ẹ máa rí wọn máa pa ọmọ Fúlàní ni mí, Fúlàní ni bàbá mi kan, òun fún ara ẹ mọ̀ pé terrorist ni bàbá ẹ̀. Gbogbo wọn ní Ìlọrin tó pé Fúlàní ni bàbá wa, Fúlàní terrorist ni gbogbo wọn. Gbogbo wọn yẹn terrorist ló bí wọn, because àwọn tó bí àwọn guys tó ń sọ̀rọ̀ ẹ̀, àwọn tó bí wọn wá gbalẹ̀ ni. Wọ́n dẹ̀ pa àwọn èèyàn wa, wọ́n pọ̀ ọmọ Yorùbá, wọ́n pọ̀ ọmọ Oòduà. So terrorist ni gbogbo wọn. So fúdìí èyí ẹ̀yin èèyàn wa, ẹ dákun ẹ má jà fi ilẹ̀ wa lẹ̀ o. Ẹ má jà fi ìlú wa lẹ̀ fáwọn bandits o. Ẹ já defend ilẹ̀ wa o. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi. A ò ní rí ètò yìí, a ò ní rí jù báyìí lọ. Ẹ dákun ẹ dábọ̀, ẹ bá mi máa share ètò yìí fún gbogbo ọmọ kóòtù òjìrè. Ẹ̀yin ará ìlú Ẹ̀gbẹ́, mo sọ fún yín lẹ́ẹ̀kan pé kẹ́ bá mi confirm fídíò yìí pé ṣé lóòótọ́ ni àbí eléyìí ti ṣẹlẹ̀ tipẹ́. Ẹ bá mi confirm ẹ, mo fẹ́ play ẹ lẹ́ẹ̀kan sí torí wọ́n ní fresh attack ni. Ṣé lóòótọ́ ni? Àti tú ẹ̀ ń tarẹ̀ o ọ̀hàn gẹ́lẹ́ kí Fúlàní ó sa ọ̀nà ìbá nínú ilé rẹ̀ líya, that's opposite Rousseff líya ọkọ̀ rẹ̀ ó ti ṣaba ẹ̀rí aṣọ Ọlọ́run kò yọ ọ̀fọ̀n kí ti fẹ́ kọ́kọ́ gbádà lé ẹ̀rí bóyá bàbá ẹ̀rí wọn ti gbádà lé ẹ̀rí lọ́hàn gẹ́lẹ́ mẹ́rin just now mo rà gbọ́ ọmọ ní school ẹ̀bọ́ àárí tọ́ we have another thing to contend with within this community ṣe ti rí. Tó bá yẹ pé lóòótọ́ ni ṣẹ́yìn náà ti rí pé ẹni Fúlàní tẹ bá ká ìbọn mọ́ lọ́wọ́ tẹ rí pé agbésùmọ̀mí ni, ṣẹ́yìn náà rí pé kò sẹ́mi ìdáríjì fún. Mo fi yẹn pàkíyèsí yín ni o. Ṣé mọ̀ pé kò sí ẹ̀mí ìdáríjì fún. So fúdí èyí ẹ má ṣe mistake ẹ̀ mọ́. Kẹ́ kó Fúlàní wọ́n bá jẹ́ 50 tẹ mọ̀ pé terrorist ni wọ́n tẹ dẹ̀ ti rí pé ẹ ti capture wọn. Ẹ̀yin èèyàn mi ẹ má pè ọlọ́pàá mọ́ o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin èèyàn mi lẹ́ẹ̀kan sí a ò ní rétò ìjù báyìí lọ. Ẹ ṣé mo dúpẹ́. Àrólé bàbá 1010 ni o. Olú Mike Ọbalọ́lá JP ajìjàngbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà ìránṣẹ́ Olódùmarè. Ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé àdúrà tí wọ́n ní ká gbà fún Bishop Adésínà àti àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n múṣẹ́ rẹ̀ lé ọ̀tá lọ́wọ́. Ẹ dákun ẹ dábọ̀ ẹ má jà gbàgbé o. Ẹ já ṣe bí iṣẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀ ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ má gbàgbé o ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń fìlú yín lẹ̀. Ibi tẹ́ ń sá lọ sí yẹn Fúlàní ti kọ lẹ́tà síbẹ̀ pé àwọn ń bọ̀ o. Ẹ má gbàgbé o ẹ̀yin ọba wa ẹ má gbàgbé o wípé wọ́n ní section A òun la wà pé section B wọ́n máa wọ táwọn wá láti wá máa ṣe kíni láti máa kórí adé àtọrùn lẹ̀kẹ̀. Aládé mi àsáré adé ẹ̀ kò ní mọ̀ bí tó jù dànù sí tákòókò yẹn bá tó.
kó tó di bẹ́ẹ̀ ẹ̀yin bàbá wa ẹ dìde o ẹ dìde láti ràn wá lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́. Governance is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south. They're everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase 2. The phase 2 is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Don't joke with what I'm saying. I have a PhD from Oxford University. I'm a central banker. We don't talk nonsense. So don't joke with what I'm telling you. I have this from the highest possible authority, higher authorities of. Lókàn àjọ wà ní bí iná bá ń jó bójò bá ń rọ̀ àjọ wà ní o. Tẹ́ bá bìlífù pé ẹ máa pààyàn tó pọ̀ gan. Tẹ́ bá bìlífù pé ẹ máa pa àwọn ọmọ yín tó pọ̀ gan. Òun ni kẹ́ máa ṣe ìbàjẹ́ sí wa. Òun ni kẹ́ bá lè ṣe òtítọ́. Òun ni kẹ́ bá lè ṣe òdodo. Òun ni kẹ́ máa lè rọ̀ wá lọ́rùn. Òun ni kẹ́ máa lè fi wá lọ́kàn balẹ̀. Tẹ́ bá ti fi wá lọ́kàn balẹ̀ àti sọ fún yín sẹ́ ọkọ tí yín náà ò ní balẹ̀. Ẹ̀rù bèrè ni ọkọ anybody ò ní balẹ̀. Ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ o. Nǹkan tẹ́ ṣe yìí a máa jọ yín lójú. A máa jọ yín lójú. A máa jọ àwọn ọmọ yín lójú. A máa jọ àwọn ẹbí yín lójú. Tẹ́ bá lè bá wa ṣe kó dẹ̀rọ̀ fún gbogbo wa. Kí a máa jẹ wa gbé. Ẹ fi pé ó wà wá bá ṣe ń sá kiri yìí ni. Mò ń sọ fún yín látijọ́ yìí. Ìpè tẹ́ bá mọ nǹkan tẹ́ ń ṣe. Nítorí pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí máa nẹ́yìn. Abẹ́ fi pa àwọn èèyàn máa jẹyà báyà dé máa wo yín ni. Àwa ò jẹ́nu owó ìjọba rí. A dẹ̀ ń fa àwọn èèyàn lówó bí ẹni pé à ń láti fún àwọn èèyàn lówó by force. Kí la fi ṣe yín kí la rà lọ́wọ́ yín. For the last 35 years làwa ti ń sá kiri. Nítorí pé ẹ̀túnlù ṣe kò síná kò sómi. Kò sóúnjẹ fẹ́ anybody. Ẹ̀dẹ̀ fi pẹ́ ń ṣayé ẹ̀ ṣayọ̀. Kò ní da fẹ́ni tí ò ní da fún. Ikú lèrè ẹ̀ṣẹ̀ gbogbo wa sẹ́. Tẹ́ bá jẹ́ kó jìbìtì NEPA kẹ́ tó sọjí. Nǹkan á ṣe yín o. Mo ń sọ fún yín nǹkan á ṣe yín Nàìjíríà. À ń bẹ gbogbo world. Kọ́ help wa kò sẹ́ni tó lè help wa. Àfi kọ́ tún máa ní wa lára. Ẹ̀yin tẹ́ wá jẹ́ òbí wa. Tẹ́ jẹ́ bàbá wa, tẹ́ jẹ́ màmá wa. Ọkàn yóò di balẹ̀ o. Gbogbo owó tẹ́ ní ẹni jèrè ẹ o. Ẹni jèrè àwọn ọmọ yín o. Kí lẹ ń fira yín pé gbogbo ẹ̀yin olóṣèlú Nàìjíríà kí lẹ ń fira yín pé? Ẹ ń fira yín wọ́ lọ́rùn àbí? Gbogbo ẹ̀yin politician Nàìjíríà ẹ ń fira yín wọ́ lọ́rùn àbí? Ẹ rò bí kò sẹ́ni tó lè mú yín mọ́. Amẹ́ríkà ní ká kó lu àwọn àbí? Gbogbo Europe náà ní ká kó lu àwọn. À ń bọ̀ wá bá yín ó kù díẹ̀. Ẹ̀yin kò ní lè wò tán táwọn tó wà ní diaspora bá dé tán. Ẹ ṣáà máa gbàdúrà ẹ máa sọ bọ́ ẹ máa jẹ́ kó ṣe bọ́ ṣe ń ṣe ìkan lé gbogbo wa wálé. Bóyá tẹ bá ti mú àwọn tó wà lé lẹ́rú tẹ ti fi wọ́n sóko ẹrú tẹ ti gang chain everybody. Bóyá ẹ gang chain àwa náà. Gbogbo àwọn tẹ fi ṣọba lé wa lórí. Láti mainland títí dé island títí dé wọnú Àjà wọnú Lẹ́kì tẹni kan máa túlù ṣe wọ́n fowó ní wá lára ni o. Wọ́n oppress wa ni o. Gbogbo àwọn tó sọ́dẹ̀ yàn before you see monkey, monkey don't see you. Jagaban bàbá àgbàlagbà
gbogbo àwọn tó kówó sí lápò wọ́n fowó ní wá lára ni o wọ́n fowó tírẹ́tì wa ni o wọ́n bí wọ́n dáadáa jù wá lọ o gbogbo àwọn tó ṣe yọ gidi wọ́n nágbára tó wá o wọ́n ń búlì wa ni o àwọn ọba tó yàn àwọn ọmọ ìgboro tẹ yàn àwọn chairman tẹ yàn àwọn representative tẹ yàn gbogbo wọn ò kówó désàlẹ̀ o tó bá burú tán ìwọ nìkan ni ó kù tó bá burú tán ìwọ nìkan ló kù ikú ló kù sí tí gbogbo wa ń retí o ikú ló kù tá a retí sí lẹ́yìn ikú sáré ni àwọn tí ò tó wá ti kú àwọn ẹgbẹ́ wa ojoojúmọ́ ló ń kú bọ̀ọ̀kẹ́ tó pa àwa a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ a dẹ̀ máa jẹ́ káwọn ayé mọ̀ a dẹ̀ máa la ojú àwọn èèyàn a máa bá wọn sọ débi pé everybody á rí i pé èèyàn burúkú ni yín tẹ́ ẹ bá ti ṣe dáadáa ń sìn. àwa ń bí àti ìlọ àtòkè àtìlẹ̀ ẹgbẹ́ náà fi kanra wọn gbogbo wa inú ilẹ̀ là ń lọ àtèmi àti ẹ mo fẹ́ kí gbogbo ẹ̀yọ́ ọmọ nàìjíríà nílé lóko kẹ́ everybody kẹ́ prepare mind yín lórí ọ̀rọ̀ àwọn pípù yìí tó bá jọ̀rọ̀ ló mọ̀ sọ ẹ jáde tán tó bá ní agbára míì tó lè sà tó tún ju tàwa yìí lọ ẹ jáde tán nítorí pé kí ni tá bá fi wọ́n sílẹ̀ báyìí tá bá fi àwọn ẹni bí sílẹ̀ àwọn ẹni bí tó ń pọnmọ wẹ̀ abayin níwájú akínyínkínyín aṣàlọṣàlọ àlọ tẹ́yìn lọ́rùn àfàfojúdi jàre àlọ tẹ́yìn lọ́rùn àfàfojúdi ẹ̀dẹ̀ ní ká má sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní ká má sọ̀rọ̀ tábà wí àkú tábà wí náà the same náà ni kí ló wá dé tá ní sọ̀rọ̀ ṣèbọ́lọ́run ló bá a ṣe lóní ká wà ń bí ṣèbí tá a wà láàrin yín a máa jìbí ẹ máa sọ wá dẹ̀ bí yẹ bẹ́ẹ̀ yẹn náà ni ẹ máa ti febi pa wá àní nẹ́nu ọ̀rọ̀ ẹ máa ti fìyà jẹ wá nǹkan tẹ bá wí la máa gbọ́ tẹ bá ní ká lọ ṣe nǹkan tí ò dáa gan an láti lọ ṣe torí tá a bá ní no a lè má jẹyàn mọ́ ẹ lè pa wá kílẹ̀ tó mọ́ ẹ lè fọlọ́pàá mú wa ẹ lè fámi gbé wa ẹ̀yin á dẹ̀ sùn ẹ sùn dénúdénú ẹ̀yin èèyàn mi ẹni burú mọ́ o ẹni tó máa sọ fún ló ń wá mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni pé ó ń ká mi lára gan ó ń dùn mí gan yíyọ ẹkùn tó jókọ́ o yíyọ ẹkùn tó jókọ́ tó bá níwọ̀ kan bákan ó jẹ́ sàmàbí kan àbó jẹ́ anything àwa ò ràn ẹ́ àwa ò ràn yálà yá ẹ̀. If you don't respect us, we don't respect you. We don't respect whosoever that don't respect people. So ẹ jẹ́ kó wá score yín. Tó bá ní bóyá ọmọ tàbí kan ní àbí ṣáma, àwa òun ẹ. Wọn bí ya anybody rí. Ó dára lójú débẹ̀ ni. Wọn tí bí ya anybody rí. Nítorí pé abẹ́ káńtà lẹ ti ń ṣọmọ ta. Àwa ti lọ wide. Ibi tó ti ń yìnbọn pààyàn everyday àwa ń bẹ̀. Gbogbo ghetto wà abroad la wọ̀. Gbogbo ẹnu tẹ́yìn ṣe ń bẹ̀ yẹn ìrọ̀lẹ́ ń pa ibi tó fi wà táwọn apààyàn tún wà kó tún máa lọ ṣẹ̀wọ̀n lórí nǹkan tó bá ṣe ó ti gbọ́ rí ó ní máa pa ẹ́ for fun I go and do time on you ẹ̀yin tó yẹ pé tẹ bá pààyàn tó ẹ máa sá lọ sọ́nà Ṣàngó èyí tó pààyàn ládùúgbò mi bí ẹ̀rí bí tó ti lọ mu ó pààyàn mu ṣin wọ́n lọ mu ní ẹ̀gbẹ́ ń bẹ̀. tó bá tásìkò lálàáfin máa pè pé ààrẹ ogun ti yá o ààrẹ ogun ti yá o tẹ bá rí ààrẹ tó bá lọ ń jagun kéékèèké bóyá wọn ti búròkù tó ń jẹ lágbàlá mọ́ ni o wọn máa ń pe ààrẹ pé ogun ti yá o lọ múra ogun o bẹ́ẹ̀ náà bí Ọ̀yọ́ empire ò tẹ̀ sí ń sìn gọ́ọ̀mẹ̀ntì wà lórí oyè ẹ ti fún mi nípò ẹ fún mi níṣẹ́ ẹ dẹ̀ fẹ́ káwọn ọmọ aráàlú máa pè mí lọ́lẹ̀ ẹni tẹ́ fún nípò tẹ́ fún níṣẹ́ òun la fi rí pé wẹ́ ẹ̀yin ọmọ yìí tẹ́ bá lè máa fi ràn wọ́n ládùúgbò ẹ máa ṣe àwọn tó nílùú tó láṣẹ ìlú ò tí ì pè wá.
ó báwọn gómìnà bí wọn bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín n tí ń jẹ́ ètò ààbò tó gbára nálẹ̀ tó ṣe wípé. mo fún ọ lóṣù mẹ́fà. ẹlẹ́ẹ̀ fún ọ lóṣù mẹ́fà ń jọ́nà lọ́hùn. mo fún ọ lóṣù mẹ́fà mo ní kán bá lè fọwọ́ sí i. mo ní ọ̀rọ̀ tó jẹ́ security threat àdóhùn gbàgbé. ẹ sọ ń bẹ̀. afọ́jú tó fẹ́ sọ̀kò bí òkò yẹn ò bá sí lọ́wọ́ ẹ̀ ó wà lábẹ́ ẹsẹ̀ rẹ̀. kábíyèsí olódùmarè. mo mọ̀ ọ̀nà tí mo fẹ́ gbà. ṣùgbọ́n àbí àwọn gómìnà kan má jẹ́ kí òṣèlú kó ba nǹkan jẹ́. òṣèlú kó má ba nǹkan jẹ́. ó jẹ́ kí ẹni tó ń bá máa lò kán lò ó. ipò tí mo wà yìí o ìdẹ̀ tó wà ń pò yìí o mo ti kọjá ẹni ká máa ṣe máa bẹ̀bẹ̀ káàkiri ní gbogbo ìgbà. mo fẹ́ ràn ìlú lọ́wọ́ ni. ẹ lọ wo fíìmù Ààrẹ Ọ̀nà Kakanfò àti ọ̀rọ̀ Báṣọ̀run Gáà. Báṣọ̀run bá òun á ń bẹ̀bẹ̀ o tó bá tásìkò lálàáfin máa pè pé ààrẹ ogun ti yá o. ààrẹ ogun ti yá o. tẹ́ bá rí ààrẹ tó bá lọ ń jagun kéékèèké bóyá wọn ti búròkù tó ń jẹ lágbàlá mọ́ ni o. wọ́n máa ń. ìlú tó ti tú ní gbogbo agbègbè kẹ́dẹ́ níṣẹ́ ti ń lọ bí 22, 23 báyìí tí ò ṣe èèyàn bẹ̀ mọ́ àti baálẹ̀ àti ìlú tó bá wà. àwọn ajínigbé agbébọn tó wá wọ́n tó 160 níye tẹnikaku sì gbébọn ẹlòmíín tún gbé méjì àti gbà yẹn à ń pèjọba ìjọba ò dá sí wa nípa ìjọba bá ṣe aká wọn ipa wa ó ṣàkàrà wa láti fìlú lẹ̀ fún wọn. irú yìí tá a rí àrírú ẹ̀ rí bí tí ń gbọ́n ní orílẹ̀ wà kò lè jẹ ohun kò lè jẹ ẹsẹ̀ òsì jẹ sáré bó bá délẹ̀ kí bó ní kó òní mo rẹ́sẹ̀ ní kí n gbé ká. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹ̀rín rí wọn mú bẹ̀rẹ̀ from now tán ti kó mi ẹ̀ tí a là wá gbogbo àwọn fi ẹran tán náà wọ́n mú wọ́n kàn fi wọn kalẹ̀ wọ́n bá ti gbé wọn kó nílẹ̀ báyìí wọ́n gbé wọn lọ nìyẹn àwọn àgbà tá a bá fi rí báyìí wọ́n máa kí ojú wa ní bí kan pa àwọn olórí wa àwa tá a jẹ́ nílùú tá a mọ when and opposite inú ìlú wa wọn gbé ráìfù fún wa wọn lọ ń gbé fáwọn mẹ́ẹ̀ẹ́tì àlà. a kó sí àárín wọn ni gbogbo ìbọn tá a yìn kò dọ́dọ̀ wọn fi wá rẹ́ni ní bá a ṣe ń yìnbọn ní irinṣẹ́ ló jẹ́ kán jẹ́ lọ. ìbọn AK-47 àti ìbọn ńláńlá tẹ máa gbé séjìká làwọn bandits gbé wálẹ̀ yìí kódà wọ́n gbé bọ́ǹbù tí wọ́n fi jẹ́ helicopter wọn tún gbé wálẹ̀ yìí àwọn ìbọn tí wọ́n fi kátìrìjì sí tí wọ́n pè ní dọ́bùbarì àbẹ́sẹ̀ ń pẹ̀lú àwọn ìbọn tí wọ́n fi ń pẹran òun làwọn ọdẹ wa ní lọ́wọ́ wọ́n fún àwọn èèyàn wa ní AK-47 àwọn èèyàn díẹ̀ inú ọmọ Yorùbá àwọn tí ìbọn yẹn pọ̀ lọ́wọ́ wọn làwọn bòròró wọn ní federal government ló kún àbòròró wá láti máa ṣọ́ wa bòròró ṣe lè máa ṣọ́ Yorùbá. mi tẹ́ ń wò yìí mo ti kọ́ hòtẹ́ẹ̀lì sílùú mi kó tó gbé mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba hòtẹ́ẹ̀lì náà sì ni mo fi ń jẹ tí mo fi ń mu lọ́sàn-án gangan láago kan òun làwọn mọ́là yìí wọ bẹ̀ gbogbo orí bẹ́ẹ̀dì náà yìnbọn sí gbogbo nǹkan tó wà ń bẹ̀ náà bàjẹ́ pátápátá wọ́n sì kó masíìnì tí ń lọ bí 30 lọ́wọ́ àwọn ọmọ ìlú tó fi ṣiṣẹ́ wọ́n bàjẹ́. ọkọ̀ tó ti kó ní òtọ́jẹ ní òní lẹ́nu òní gan lásán pé kàtà náà kì í sọkọ̀ 200 ìbọn. n tó báyàn lọ́kàn jẹ́ ni pé ní Òkè-Ọdẹ táyì sọ yìí school of nursing wà lókè ọdẹ gbogbo everybody ló ń kó àwọn ọmọ ẹ̀ níbẹ̀ àdèmọ wàhálà tá a ṣe ká tó rí school of nursing gbà síbẹ̀ yẹn sọ à ń bẹ̀ ìjọba kan ṣàánú wa lórí ẹ̀. ẹ ṣàánú wa Ọlọ́run ṣàánú ẹ dáàbò bò wá. àríbì kankan sá lọ kí ìjọba ràn wá lọ́wọ́ ni ìfi aláyà balẹ̀. ọ̀nà ìjẹ wa ló ti wá kó yìí ẹ dàpọ̀ kí ìjọba kó bá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó gbà wá kó pa lọ tẹsẹ̀. kánjọ kan fún wa ní sójà barat ní baba ńlá àbí Òkè-Ọdẹ kánjọ torí Ọlọ́run. Because the governance of our country today is democratic. We elect our leaders. We don't select them. We don't appoint them. So voting is important. Registering to vote is a civic duty. It's not a political imperative. It is a civic duty which as a citizen you must take advantage of. Looking at the numbers of the continuous voter registration in Nigeria in the last 2 weeks, the Southeast, including Imo State of course, are lagging behind the rest of Nigeria. I want to appeal to you, our mothers, our sisters, our daughters that are in this room, to please take this up and get our children that are 16 years and above, who will be 18 years in 2 years and ready to vote, to please go out and register to vote. It is very,
very important. Bàbá, ọ̀rọ̀ Nàìjíríà ni mo gbé tọ̀ wá. Gbà mí lọ́wọ́ Tinubu, gbà mí lọ́wọ́ Tinubu. Jẹ́ n rówó físà, owó pásítọ̀tì jẹ́ ọyọ, owó pásítọ̀tì jẹ́ ọyọ. Ìgbà tí bàbá yìí kọ́kọ́ wọlé, ṣé nínú mi ń dùn. Ìgbà tó wá yá, mo wá lọ wo fọ́tò bàbá yìí, mo wá lọ wo fọ́tò ọba Fáráò tinú Bíbélì náà, mo wá rí pé fọ́tò wọn jọra wọn. Àtìgbà náà làyà mi ti ń já, tí mo ti mọ̀ pé gbẹgẹdẹ ó gbiná. Bàbá yìí ní àfọkànbalẹ̀, irọ́ ni, ọkàn ọba lẹ̀ mọ́, okùn mi ti fẹ́ já, ọkọ̀ mi ti ta, ó ti fẹ́ takú ẹ̀mí ò gbé mọ́. Kí ló dé? Láìsí agolo kan, ó ti di 400, ó súnmọ́ 500. Kí ló dé? Epo 1 litre, ó ti di 12, ó súnmọ́ 15. Kí ló dé? Àwọn tí mo gbọ́ gan complain, igbó 10 naira, ó ti di múni márùn-ún. Kí ló dé? Ó súnmọ́ 150, olóso 500, ó ti di 35, ó súnmọ́ 4000. Kí ló dé? Gbà mí lọ́wọ́ Tinubu, gbà mí lọ́wọ́ Tinubu, ọkàn ọba lẹ̀ mọ́. Whichever way, by all means necessary, you must have electricity, and you will not pay for estimated bill anymore. A promise made will be a promise kept. If I can't keep the promise and I come back for second term, don't vote for me. Bí Buhari tiẹ̀ san díẹ̀ o, Tinubu ìga o. Báwo ni ọjà lágbèkalẹ̀ látàárọ̀ ya ìpàsílẹ̀ kan o. Ọjà tó wọ́n jójúmọ́ ọjọ́ ayé lọ́jà fi wọ́n. Jójúmọ́ bàbá ń tá bára lónìí kan lára lọ́la. Níjọ́ mo ti jẹ ráìsì kan. Ó ti lé lóṣù 5 tí mo ti jẹ ráìsì. Nǹkan ìwọ̀n tó báyìí tí mo ti jẹ ráìsì. Sọ yẹ ká gbàlagbà ọmọ jẹun tó wù. Nta rírà ń jẹ o, kọ́lọ̀mù bá ní ìjẹ̀lú yìí o. This is the height of it. This is the height of it. This is not the height of it. This country. See what people they pick for ground to eat. See what people they pick for ground to eat. See what people they pick for ground to eat. Allah. Hungry. Allah, hungry. See what people they pick for ground to eat. Baba ma ko wa ba. Allah ya bamu. God give them this one. So that God give them this one. See what people they pack. See what they pack to eat. That's the tell you say hunger. Oh, God don't give us food this morning. Under the year, God don't give them food. See, just imagine. See. Now motor where fall, where get accident release. All the things where carry now they don't look so. All the things where carry now they don't look. See what you do with the car. They pick things for ground to eat like an animal. Oh God. Oje kini, oje keji, oje kẹta, oje kini, Buhari, oje keji, oje kẹta, èmi ló kàn. Oje kini, olùlẹ̀, oje keji, olùlẹ̀, oje kẹta, olùlẹ̀. Ó jẹ́ sọ́kọ́ lórí tẹlifíṣàn. Oje kini, olùlẹ̀, oje keji, olùlẹ̀, oje kẹta, olùlẹ̀. Buhari sọ́kọ́ lórí tẹlifíṣàn. Bí o bá ṣe èmi tí ń ro, Buhari kò lè di president. Ẹgbẹ́ kìíní wá, èmi ló kàn. Will you keep quiet? Ẹgbẹ́ kìíní wá, èmi ló kàn. Ẹgbẹ́ kìíní wá, èmi. It's too much. This sufferance is too much for this country. Please, if government work, if they cannot protest, we Yaloja, we go open our nyash, we go open our press, we go protest. Too much sufferance, too much for this country. But before you we save, we go suffer. The sufferance is too much. Please, Madam, find solution for this things. I woke up this morning asking, where did I go wrong being a Nigerian? Where did we go wrong being Nigerians? Where did we go wrong? Did we pick our country? Where did we go wrong as what is the offense Nigerians has committed that is strong enough
for more than 200 people to go to bed in the night and not wake up the next morning. I need everybody to understand that Israel and Iran are at war. And up to 200 people have not been killed. But in Nigeria, you can go to bed and your tomorrow is not guaranteed. And on top of this, we have to beg the government to even talk about it. They have to take a pope of over how many miles away to address Nigerians, to sympathize with Nigerians, to give Nigerians hope. Before our government talked about this, where did we go wrong to vote this government into power? How is human lives not important to you, and you have children, and you have families, but Nigerian lives does not matter to you? Where did we go wrong? This is not the first time it's happening. This is not the 10th time it's happening. This is not the 30th time it is happening. But it is still happening. Government, where did we go wrong? What offense have we committed as Nigerians? How can we stop being Nigerians to save ourselves of this crisis? Nigeria is not at war, but 200 people have been burnt down. 5 people did not die in Rivers State, but a state of emergency was declared in Rivers State. But 200 people have died. The global politicians promise anything, make you not believe in them. Politicians promise you, make you not believe in them. Politicians promise anything, make you not believe in them. Politicians promise you, make you not believe in them. Inside their mouth, truth to know day. Inside their eyes, corruption day. Inside their heart, wickedness day. Once they get into power, now when to then go gain. Now in their brain, then we type one man will change. In the name of change, why? Change, change, change. They combine those with change. Politicians promise anything, make you not believe in them. Politicians promise you, make you not believe in them. If they say make you vote for them, make you look well, well. If they say make you vote for them, make you shine your eyes, oh. Them promise us water, we don't see. Up till today, we don't see. We not they get water. Yes, yes. They promise us light, we don't see. Up till today, we don't see. We not they see the light. At all. They promise us road, we don't see. Up till today, we don't see. Jaga Jaga road we dey see. Yes, yes. So promise then they make. When election done they come to deceive the people. Then will they promise this and that? Then they lie on them, they lie, yo, go. Then they lie for federal. Then they lie on them, they lie for state level. Then they lie for Africa. Because they get police when they guide them. They lie police go they support them. Because they get lawyer when then they give bribe. And go they lie lawyer go they support them. Look, our education system don't dabaru for Niger. That make all our youth them come they do yahoo. Politicians set all of them na yahoo. Our government system safe na yahoo. They promise employment, we don't see. Like a can't be deployment, so they promise us work, we don't see. Now Okada be the work. Mo kàn fẹ́ sọ kankan fún yín, mo lo àkókò yìí sọ pé àwọn ò lo ọdún mẹ́jọ tán o. Lágbára Ọlọ́run, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìjọba àpapọ̀ ò ní kúrò lọ́wọ́ wa títí di 2031.
ò mọ tí ọmọ Yorùbá mi bá máa tún jáde tó bá sọ pé òun fẹ́ contest fine. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ Yorùbá ní títí di 2031. Governance is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south. They're everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase 2. The phase 2 is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Don't joke with what I'm saying. I have a PhD from Oxford University. I'm a central banker. We don't talk nonsense. So don't joke with what I'm telling you. I have this from the highest possible authority, higher authorities of This country belongs to all of us. And the federal government, the presidency must act fast because time is going. From north, west, northeast, north central, southwest, southeast, south, there is general insecurity. And this is being propelled by herdsmen. I want to repeat again, I have made it a petition to the presidency and to all security agencies before, that if they want peace, Mayor Tiala must be arrested. These are people who have owned up. They have taken responsibility that they have killed, they maimed, they rape, and do all sorts of atrocities. And yet their leadership is in Abuja, and nobody is confronting them. And until these people are arrested, when I talk, I was being castigated. I was being vilified. Nothing bad that was not said against me. I am this and that. But the reality is here. It is not just happening to Benue State today. It is happening to the entire country. Why is the federal government being silent about this Fulani men? When will the federal government come out and criticize and arrest herdsmen carrying AK-47? When are they going to do that? Are we second citizens in this country? What gives Fulani man superior to any other person, to a thief man? I am not their slave. A Benue man is not a slave to any Fulani man in this country. And so federal government must do this. At a point in time, the federal government came out with a policy through the police that even those with license, den guns, double barrel and pump action should surrender to police. How many times have the presidency come out to condemn that Fulani men are carrying AK-47 all over the place? This is not correct. We stand for justice, equity, and fairness. Whatever is happening to a Fulani man should also happen to any other person. That was why I called the federal government to license me and many others to have guns, to have AK-47 too. Because if I have my AK-47, a Fulani man is coming there, he knows that I have, and he has. Then we can fight each other. But you can't disarm me and arm a Fulani man. This is the point. So this is not right. The federal government is biased, is unfair. The failure in security is caused by federal government. This question of arresting those who oppose to Fulani men. I also heard about the press statement issued by the presidency when the governor of Ondo issued a 7-day ultimatum that
the Fulani should leave the forest. The presidency came out swiftly and said that it is wrong for him to say that. But when people are killed in Benue, killed in Ondo, killed in Ekiti, killed in Taraba, killed in Jigawa, killed in Zamfara, killed in all these places by these herdsmen, and they come out, there is one Fulani social cultural organization called FUNAM, who came out and claimed responsibility and said that they are going to do more. They will mobilize Fulanis from all over the place to come and take over Nigeria, that it is their ancestral land. Presidency did not say anything. But they quickly ordered the arrest of an activist who stood up to speak and to work against his people. What else will you do? When you see your people being killed, you see your people's farm being razed down, being eaten off by herdsmen, what else will you do as a patriotic person of that community? What else will you do? It's just the same thing. The World Terrorist Index have described Fulani as the 4th terrorist group in the world. But up to today, they have not cared, the federal government have not cared to declare herdsmen as terrorist organization. And they have gone further to form Miyetti Allah, Cattle Hore, Miyetti Allah, Cattle Breeders, Miyetti Allah, this one, Funam, that one. And federal government is romancing with them. And federal government comes out to defend them. Anything, time something happens to them. But when they cause pains in the lives of other people, federal government will keep quiet. Federal government have gone ahead to ban iPod. Why can't they ban? What did iPod do that they went ahead and banned them? This one that Fulanis are taking over everywhere under the watch of the presidency, and they're not saying anything. What is the meaning of that? What are they trying to say? When you talk, they will come after you. Some people are afraid in this country to talk because if they come, EFCC will come after them. ICPC will come after them. Security agencies will come after them. They did that to me. And I went to court against them and I won. They did that to me. They tried to impeach me. But by the grace of God, I survived. So these are the issues. So why do you need to go and talk about that man must be arrested? How about the Fulani? And Fulani people don't talk, say, look, they want you to, they won't carry this country, make it become their own. Make them come and say, they Fulani too. Now then get Nigeria. Fulani nationality movement. Now them attempted to assassinate me. They wanted to kill me. Now only God helped me that day. I tell you, these people say Nigeria, now the only country where belongs to them. They don't write them. I have documents to show this. I don't send them to president. I don't send them to police. I don't send them to DSS. These people say, look, nothing will stop them because they wanted this revolution in 1800 and they could not achieve it by Ottoman Danfodio. But now they must take over. That they have the money, they have the power, they have the weapons, and they have everything. So this time they must take over. Why can't they stop these Fulani men who are terrorizing this country and have made it impossible? They come to Benue and kill, just in my local government, within the space of 40 people have been killed. More than 40 people. tó jẹ́ ọmọ Yorùbá. If you're Yoruba indigene, mo fẹ́ bá yín sọ̀rọ̀. I want to talk to you all. mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí n bá bá yín sọ̀rọ̀. And I want you to listen and accept what I'm about to say. mo náà ti bà abúlé yín, wọ́n ti gbà tán. I said they are already usurping you from your villages all over Yoruba state. ní Ogun State. In Ogun State. Osun State. Osun State. Ondo State. Ondo State. Anambra State. Even Anambra State. gbogbo àwọn ilẹ̀ Igbo wọ̀nyẹn. Even the Igbo lands as well. àwọn wọ̀nyí ti wọ̀. People are already entering those places. tí wọ́n dẹ̀ ti gba gbogbo ẹ̀. And they already over
overtaking you people in your various states. èyí tá à ń sọ yìí What we sí are saying right now, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. this is not about religion. Christian, Whether you're a Christian Muslim, or you're a Muslim, àwa tájọ́ ọmọ Yorùbá, and we are Yoruba traditional worshippers, àsìkò tá a gbọ́dọ̀ kó ẹ̀sìn wa papọ̀ nìyí this is time we must band together láti jà fún àwọn ilẹ̀ bàbá wa. to fight for our father's land so that they don't overtake us in it. ẹ má jẹ́ kó fi ẹ̀sìn gba ilẹ̀ wa o. Don't let them use religion take over our land. gbogbo abúlé tó ń pa l'Ondo state yẹn. All those villages they've taken over in Ondo State, wọ́n pa Muslim, wọ́n pa Christian. when they wanted to kill, they killed Christian and Muslim alike. ilẹ̀ náà ń jà fún kì í ṣe ẹ̀sìn. They are fighting for the land. They are not fighting for religion. ẹ̀sìn náà kàn gbá wọlé o. They are just coming through the lens of so religion. mo sọ fún yẹn ọmọ Yorùbá. But I'm telling you, all Yoruba ẹ múra o. people, please be prepared. gbogbo ọmọ Nàìjíríà. Nigerians at ẹ large, múra dáadáa. please be well prepared wọ́n má bàa gba ilẹ̀ yín o. so that they don't take you away from your father's wọ́n wá pé land. gbogbo àwọn lọ́balọ́ba. And calling onto the royalties in Yoruba Ọọ̀ni land. of Ifẹ̀. The Ọọ̀ni of Ife, the Imperial Majesty. kábíyèsí kádé pẹ́ lórí rẹ̀. Kábíyèsí, we greet you, sir. ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí The o. new Alaafin, please talk ẹ̀yin about ọba this. Ondo All ẹ dá sí o. the kings in Ondo State, ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos State ẹ dá the sí o. kings in Lagos, Oyo, Osun, please talk about this. tógun yẹn bá wọlé tán. Because when the war overwhelms us, apá ò ní ká o. we will not be able to do anything about it. èmi mo rẹ́dí ogun. Personally, I'm ready for war. mo sọ fún ìjọ kìnnìún àná mo ní kẹ́ dira. I told you the last time that you should fortify àwọn yourself. kan sọ pé báwo ni pastors máa sọ pé Some yóò people dira. were saying, why will a pastor utter that kind of statement? ẹ lọ dira o. Please go and fortify tó yourself. bá yá màá gbé báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. ìgbà wo ni Christian dé Nàìjíríà. When the Christianity come into Nigeria, 1842 it came in 1842. ló ṣẹ̀ dé Nàìjíríà. That was when it came in. ẹni àkọ́kọ́ tó máa kó báìbù jọ. And the first person to compile the Bible, Williams lórúkọ ẹ̀. his name is Williams. wọ́n pa ní on the 6th. They killed him on the 6th, 1536. 1536. wọ́n dáná sun. They burnt him. He was ẹ tún gbé lynched. báìbù tá à ń kà yìí. The person that compiled the Bible for so us. ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wa. don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify màá myself síwájú ogun. and I'll be a leader. wọ́n tó de lè dira fún ènìyàn. And if you can fortify people, Máa bọ̀. fortify a them. máa dira a máa jagun náà. We will fight that war. màá gbé báìbù sílẹ̀. I will drop my Bible nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. ṣe bíbélì sọ. Because the Bible says it. Hébérù 6 verse 1. Hebrews 6 verse ó ní 1. ká fẹ́ kọ́ Kristi tì It náà. says, set aside the teachings of ká ṣe Christ pípé. and let us do what is ẹ jẹ́ complete. àkọ́kọ́ fi ti Kristi tì We náà. will now put it ká aside. lọ jà fúnlẹ̀ bàbá wa. Let's fight for our father's ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. kó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ. a disciple drew out his sword. à ń pè ní Pétérù. His name is Peter. ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said no. tí idà rẹ̀ bọnú àkọ̀. Keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, ẹni tó ní aṣọ kó lọ tà á. if you have a cloth, go and sell it. ẹ tó ní bàtà kó lọ tà á. When the time comes, if you have sandal, you will sell ẹ lọ it. sí Luke 22. Go to Luke 22. so ẹ má filẹ̀ bàbá yìí sílẹ̀ o. Please don't leave the things of your father and the land of your Christian sọ father. pé kí n má jà fún bàbá mi o. Christianity does not stop me from fighting for my so father's ìwọ náà rights. má wòran ọwọ́ ọmọ Yorùbá. So if you are Yoruba indigene, don't just ẹ má fold your jẹ́ kó wá hands. gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them take over our father's land from us. Ọlọ́run á fún wa ṣe o. God will help us. alálẹ̀ bàbá wa Our ancestors á fún wa ṣe o.